tí máa ń sọ fún pé kó má máa dálé kan jáde lásán. Wọ́n ní o ní fóònù lọ, o ní nọ́mbà tí wọ́n lè pè é sí. Wọ́n á máa jáde káàkiri tó dẹ̀ mọ condition tó ń wà torí Ọlọ́run. Jẹ́ kí n ráyè lọ wówó lọ báyìí sí torí Ọlọ́run àwọn èèyàn ń dúró dè yín. Excuse me. Ṣé o sì? Ọ̀rọ̀ lórí owó tá a jọ sọ tá a jà sí inú. Ó bá ti má pè mí rárá because ó ti sọ fún mi pé ò ní. Èmi dẹ̀ ti gbé máìndì tèmi kó ń bẹ́ẹ̀ nìyẹn. Ní láti máa calm down. Obìnrin ní ẹ̀nà o. Jọ, ṣó fẹ́ ká ọ̀rọ̀ lé mi lórí ni? Mami, jẹ́ kí n surprise. I got you covered. This. Kí ló ṣẹlẹ̀ sí? For what? For 15K? Ẹgbẹ́ ń kọ́lé fóbìnrin náà. Ó ralẹ̀ débi pé o máa kọ́lé. Thank you. Kí ni tí bí sì máa ṣe báyìí? Ordinary thank you. Wọ́ọ̀dì mélòó bẹ́yà bí 8 wọ́n tí ó fi ṣe sára. Tọ́lọ́ ń fọ̀nù kẹ́ni rí. I don't know why you're doing this.
So worried about you. Ẹ káàsán o. Ẹ káàsán. Mo ṣe wọn lọ́hùn. Mo ti fi nọ́mbà síbẹ̀. Hello. Mo rí Yakub ní ẹnu géètì, mo rí pé ẹni tó ń ṣiṣẹ́ tó fẹ́ ṣiṣẹ́. Mo fẹ́ ṣiṣẹ́ ni. Mo lè ṣiṣẹ́. Èmi náà ti rí bẹ́ẹ̀ mo rí pé ẹ̀ sílé, mo ti wo ẹnu géètì wò. Èdùò ọmọ àdúgbò náà lèmi náà, ọmọ àdúgbò ni mí, èdùò. Èdùò kí ló gùn mí ṣe jẹ́ lóhùn nílé jó. Ọ̀dà. Ọmọ sí wọn lọ́hùn. Èdùò. Èmi ni kí n lọ kán tó gbéṣẹ́ mi fún fẹ́lòmí sí wọn lọ́hùn. Mo sọ fún ẹ pé ó pè ní ọjọ́ òun bíi pé òun fi máa bá wa ṣiṣẹ́. Àyìndé? Yes sir. Àyìndé? Yes sir. Àbúrò mi ni. Kò sí torí ẹni méjì tí mo fi fẹ́ gbà ẹ́ ṣiṣẹ́. Torí ẹni yìí. Mo fẹ́ kó bá mi tọ́jú ẹ̀ dáadáa. Mo wà ń lé mi ò sí nílé. Mo fẹ́ kó bá mi take care dáadáa. Because she's all I have. Mi ò lè fẹ́ kí nǹkan kan ṣe. Tó bá fẹ́ gbégbá máa bá mi bá gbé. Nǹkan tó bá ti pè é fún jọ̀ọ́jọ̀ Ọlọ́run bá mi dáná kò ní ṣe dáadáa. Ti gbọ́. As far iye tó sọ pé ó máa gbà kò sí problem nípa mi. A máa fún un. Ó dẹ̀ wọ́n máa gbé pẹ̀lú wa nínú. Mr. Ayinde, mọ̀ kan, tẹ́ bá lè ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bí iṣẹ́, ẹ má worry, a máa migrate salary yín sí higher level. Ṣé gbọ́? Ẹ ṣeun gan o, mo dúpẹ́ púpọ̀ ẹ ṣeun gan. Ó máa bẹ̀rẹ̀ ní àdúgbò ọdún máa bẹ̀rẹ̀. Kò sígbà tó ní kí n bẹ̀rẹ̀ tí n bẹ̀rẹ̀. Àwọn èrè wọn kọ́. Bóyá oníṣẹ̀ṣẹ̀ tó tó lè gbọ́ mi wá. Ẹ ṣeun gan sir, mo dúpẹ́ púpọ̀ ẹ ṣeun gan. Ó máa bẹ̀rẹ̀ lọ́wọ́. Ọ̀dà báyìí. Hello. Mo ti rí àlàtì. Iṣẹ́ kan nìyẹn.
Ó máa tó ní, ó máa tó ní, ó máa tó ní. Ṣé kan mo appreciate them? Okay. I got you, baby. All right. I love you more. All right. Later, Bye-bye. Kí ni mo ṣe fún ẹ? Bí tó kàn máa ṣe ń bó ṣe wẹ́ báyìí. I'm here standing mo wà ń bí. Ó dẹ̀ ń fi mí bọ́kùnrin mi sọ̀rọ̀. Òun ṣáájẹ́, òun ṣe gbogbo ẹ̀. Kí ló dé báyìí náà? Excuse me. Ọkùnrin mi, ṣé fẹ́ǹsì tèmi ló ń pè lọ́kùnrin mi? Tóun bá jẹ́ fẹ́ǹsì kí wá lè mọ̀. Kí ló ń ṣe báyìí náà? Ó tiẹ̀ kí wò pé ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́. Wàá kó máa ṣá ọkàn mi jẹ́ nìwọ. Kí ló tó máa ń ṣe báyìí náà? Báwo ló ṣe máa ń ronú náà? Okay, it seems you are not getting it. Kò sí nǹkan kan tèmi fẹ́ fi ẹ ṣe. Yes, that's just the basics. Kò sí anything tí mo fẹ́ fi ẹ ṣe. Sí wàá fi yíyé nǹkan o. Ìkan wà tó lè fi bí sí. Ìkan wà tó lè fi bí lẹ́yìn owó kọ́. Bísí níbi kò sí tó lè fi bí yìí. Bàbá ìjà ti sáà lọ. Bàbá jóná pa. Ṣòrí ó lọ́rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ. John tó yẹ lọ fàákà kí ló tá yẹ rí báyìí. Kí ló tó rí báyìí? Ó ṣe dé pé time tá a bá wà in the midst of something important ìgbà yẹn ló máa ló bẹ̀rẹ̀ láti lọ́rọ̀ sọ. Ok, máa sọ o, máa wí àwa ń gbọ́. Kúnlé, ẹ̀mí ló ni mo pè. Kí n tèmi pẹ̀lú iye ìgbà tó pè mí? Ṣé ìwọ tó ń pè mí ò mọ iye ìgbà tó pè mí? Ṣòrí ọ̀rọ̀ Bísí ni mo fẹ́ discuss. Mo ti mọ̀, bọ́rọ̀ Bísí náà ló fẹ́ sọ. Lẹ́yìn Kúnlé lẹ́ẹ̀mẹ́ta Bísí ló máa ṣe kẹrin ẹ̀. Kí ló dé kí lọmọ ìṣe fún ẹ náà? Kí ló ra ń gbà ẹ̀ tí ò sanwó? Ó ṣe jẹ́ pé every time báyìí ọ̀rọ̀ ẹ̀ náà ló ṣáà máa mẹ́nu ilé ṣá. Ok o, kí náà tún ṣe à ń gbọ́? Èrò tètè sùn, èrò tètè jí. Ṣòrí tèrò náà là ń lọ fún un. Káàbọ̀ bàbá Yorùbá. Náà, gbọ̀ngàn tó fi ẹ́ ṣe nígbà tá a wà níbẹ̀ yẹn lánàá. A jókòó, ó dẹ̀ ń fi ẹ́ bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀. Ṣé o rí pé nǹkan yẹn ò normal? Ìfẹ́ tó fi hàn ò rí bẹ́ẹ̀ kò nífẹ̀ẹ́. Jẹ́ kọ́mọ yìí máa lọ. Ìwọ náà gbọ́ nǹkan tó sọ. Nígbà tó sọ̀rọ̀ ń sìn, òun lo rẹ, òun lo ẹ, which means you are directing the thing to me. Jọ́ torí Ọlọ́run bó ṣe kàn ẹ́. Èmi ṣáà ló treat bó ṣe wù. Kí ni wàhálà ẹ̀ báyìí? Kí ni ìgbàna mi ṣe fẹ́ dẹ lẹ́gùsẹ̀? And òun sọ pé kò nífẹ̀ẹ́ mi. Okay, if she doesn't love me now, does that mean she's not going to love me again? Ṣòrí Kúnlé, wọ́n mọ̀ pé ò ní gbọ́. Èmi náà ní sinmi àti wọn sọ. Nǹkan tí mo kàn fẹ́ kó mọ̀ ni pé gẹ́ẹ̀ yìí lórí gẹ́ẹ̀ yìí àṣedànù ló ń ṣe. Ó ṣàṣedànù gbogbo. Ẹ ti mad, èmi ṣàṣedànù, orí ẹ̀ dàrú. So nítorí pé mo ti dúró ní TNC àtijọ́ ń sọ̀rọ̀, àtijọ́ ń ṣàṣedànù àbí? Wàá dá ṣèṣàánú tiẹ̀ ṣe lọ́tọ̀, idiot. Tó bá ti ṣe tán wá bá mi. Kúnlé, ṣòrí ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ṣáà dúró dè mí. Hello. Wo kí ló dé tó fẹ́ mọ̀ pé mí lẹ́mi báyìí? Mo ní ìlówó ṣe dandan ni. Iṣẹ́ òun rọrùn ni. Wo dákun jápò lẹ́bi fọ́ọ̀nù fún mi jọ. Iṣẹ́ òun rọrùn ni. Àyìndé. Olúwa mi. Báwo? Ẹ wá sà. Dáadáa ni sà. Ṣé o ti gbogbo mọ́tò yìí tán wáyé? Gbogbo pátápátá gbogbo ẹ̀ mú tínú. Àyìndé mo máa ń sọ fún ẹ. Mo náà wò bó ṣe rí. Tí bá ti ní o ṣe nǹkan máa fẹ̀mí ṣe gbogbo nǹkan tí bá ní kó ṣe kó lè máa fi taratara ṣe. O ti gbọ́. Dáadáa sà. Anyway, ẹ̀yin jáde lọ́n sí. Bá mi tọ́jú àbúrò mi dáadáa. Ẹni tó bá ti wá mi wá sọ fún pé mo ní pẹ́ dé. Wọ́n sì especially Mr. Láti olóhùn mi. Tó bá ti dé sọ pé mo ní pẹ́ dé. Dáadáa sà. Ọ̀kan pè é. Ṣí gèètì wọn fún mi. Iṣẹ́ òun rọrùn ni. Ìmọ̀ ọmọ 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 owó wá. Pè mí mọ́ o. Pè mí mọ́. Àyìndé. Yes ma. Yes ma.
mo tiẹ̀ ti rí ibì kan tí máa jókòó sí lọ́dún. Atẹ́gùn yẹn á tiẹ̀ tún. Ilé ẹwà bọ̀dù ṣeré jáde síta. Àbí? Olówó ni wá o, àìsàn àlùbárà o. Kò sí wàhálà. Bóyá kò jẹ́ kó máa lọ torí mo fún pé embarrassment báyìí nígbà tí èèyàn kì í ṣàfọ́nù tó tọrọ bára. Ìyá máa lọ. Ká máa lọ. Ibi àti ṣe láti ń jẹ o, ibi àti ṣe èlé náà fún mi tó ní mọ́ gbowó, èmi ò gbowó o. Obìnrin náà ní ẹlẹ́dẹ̀ yìí o, ẹ̀bùn wọn torí ànábì, ẹ̀bùn wọn torí Ọlọ́run, àti ẹ̀bùn wọn torí Ọlọ́run. Ẹ̀bùn wọn torí ànábì. Bó ló ṣe mọ̀ pé obìnrin ló fún ọ lówó? Tí mo bá ṣàfọ̀jù etí mi ò kì, báwo ni mi ṣe ní mo fọ́ ìzọkùnrin yàtọ̀ sí tobìnrin? Èmi ọmọ. Àyìndé, ṣíkò tó ń ṣe yẹn ṣó dáa? Ṣíkò tó ń ṣe yẹn dáa? Tí mo ní pé kó mú mi ṣeré kàkàkiri wá ń fún mi tọrọ bára, kò make sense now. Wo sórí bíbí agbẹ́rin tá a dé dúró yìí, ọmọ lọ lé fún ààrẹ o. Kí ló dé tá à ń gé ọlọ́mọga tó ń tó kù ká bọ́wọ́? Èló lẹ́ ń fún mi lówó oṣù, ìyá èdè ọ̀nàwó, èmi ọ̀nàwó, àwọn àbúrò náà wà, wọ́n náwó. Ibi sórí bí tá a dé dúró èmi ò fi ọ gbowó, èyí sì náwó. Kí ló dé? Ṣé mo ní kó má make owó? Ní mi sọ pé kó má make owó náà. Ó ṣe wá jẹ́ pé mi ló fi make owó. Wo mọ nǹkan tí mo máa ṣe báyìí. Tí bá ti délé mo máa sọ fún bọ̀dá mi. Torí nǹkan tó ń ṣe yẹn kò make sense. Máa dá lọ lé fún ààrẹ. Àyìndé wá ibo ló wà. Èmi rí lẹ́gbẹ̀rẹ̀ mi. Ṣeré mi ní sọ fún wọn. Jẹ́ ká máa lọ lé. Ó ní sọ, ọya búra fún mi kò ní sọ lé. Búra. Ó ìyàwó mo fi Ọlọ́run bá búra mi ní sọ. Ẹ̀yin ṣàtìgbà ń gbọ́ báyìí. Wo bọ́ ọ bá tiẹ̀ sọ èyàn ọ̀kan mi ọ sọ o àmọ́ bọ́ bẹ́ẹ̀ délé tọ́ bẹ́ẹ̀ sọ ń jẹ́wọ́ wá èdè tí mo jẹ́ fún un ń jẹ́wọ́ rẹ o. Sáàmù lọ ẹ̀bùn wọn torí Ọlọ́run gbogbo ẹsẹ̀ náà ló ṣe wà síbò ọmọlẹ́lẹ́ yìí ṣébi táyé tó ti ní àmọ́ mi èkè ó lélẹ́ yìí ẹ̀bùn wọn torí ànábì. Àyìndé ti tó báyìí náà ṣé bó ṣáà ti pa owó kí ló tó ń ṣe báyìí. Owó díẹ̀ tó náà sọ owó díẹ̀ tó náà ni owó díẹ̀ tó èmi ọ̀pá owó yìí o mo wáyé wá náwó ni ojú ti yín náà ní fọ́ ẹ̀bùn ọlọ́kà ẹ̀sọ́ ọ̀pẹ́sàn. Mo ti dé èmi náà ni owó pé alájọ international kò sọ́mọ náà. Ọya ẹ dákò yìí. Ó pé. Jẹ́rìí ara mi. Kówó pé. Kówó pé. International mọ̀ fi kún. Kówó pé alájọ. Èmi ló nù pé ọ́. Pè mí lẹ́ẹ̀mẹ́ta, ó pè mí lẹ́ẹ̀mí. Èmi pè ọ́ lẹ́ẹ̀mí dákun. Owó yìí ń dá sí ọ lọ́wọ́ yìí. Ó ní ìnáwó yìí mo fẹ́ ṣe níparí oṣù. Owó ìlú mo gbẹ́kẹ̀lé yìí mẹ́mú ṣe. Fọkànbalẹ̀. Tí ẹ ní ta o. Èmi ò ṣe ń jìbìtì. Tí ẹ ní ta jẹ́ rówó mi gbà yóò ṣùgbọ́n ṣe ń parí jẹ́. Àlọ́ rówó rẹ gbà fọkànbalẹ̀. Kówó pé international lè ní. Owó pé. Ó rówó rẹ gbà. Ó dáa o. Àwọn ògbọ́sẹ́. Èmi fèrè sọnù. Ó ti dé o, ajá ni o. Owó pàṣẹ o.
Ta ni ẹ? Wá láyìn lè gbà lọ báyìí sí. Ṣé kò rí iṣẹ́ tí mo rán jẹ́ ni? Yes ma. Àyìndé, ibo ló gbà lọ látàárọ̀ báyìí? Kí ni wọn náà ní ń wá kì í? Kí ni ẹ náà ló ń wá kiri? Tó mọ̀ pé èmi nìkan ni mo wà nílé. Má bínú. Báwo wá níbi tí mo rí? Gbogbo àdúgbò yìí ni mo wá kí tí ń rí. Sí wàhálà mi báyìí, bí afẹ́gun mi ládé. Ṣé o lè mú mi wọlé? Ṣé o fẹ́ wọlé ni? O mú kí ni ìmọ̀? Bá mi gbé wọlé. Kí n bọ gbé wọlé? Ṣé kí n bọ gbé wọlé ni àbí? A ní kó o mú mi wọlé Àyìndé. Kí ni wọ́n yọ dànù. Glasses mi bá mi. Hello. mi kalẹ̀ sọ mi bàbá mi dáadáa ẹ pẹ̀lẹ́ kúṣẹ́ náà ẹ báwo níbi iṣẹ́ ṣé kò sí pẹ̀lú mi. ẹ fún lágbèjẹdì. kí ló wí. agbójẹdì. irọ́ mi èyí kò mọ látàlẹ́ mi o tanú padà sí ipò mi mo gbé lọ níbẹ̀ ni tí òrẹ́ mi bá mi jẹ wọ́n jẹ́ o. ẹ fún mi ní agbójẹdì. agbójẹdì àti ẹ bí ó mọ pé kò sí. wọ́n ti wọ ẹ̀ṣọ́ bùrù yẹ ọ̀rọ̀ ṣe wà gbogbo yìí ò bẹ̀ sọ̀rọ̀ tí mo bẹ̀ sọ láti jẹ òun ní òun mo fẹ́ sọ báyìí kó láti ẹ̀ kó gbọ́ òun
àní mo fẹ́ jẹ́ bẹ́ẹ̀ pé káà méjèèjì ká máa ṣe kíni ká máa gbà sí fúnra wa. irọ́ o kí ló fẹ́ dé kọ̀ọ̀kan tí mo ṣe. kó lè dà sọ́hun ewu là ń wí ewo ní wí ìṣòro tó ní náà nìyẹn ọ̀tọ̀ a máa sọ̀rọ̀ orò ọmọ máa sọ̀rọ̀ oró. àníṣẹ́ bobi mo fẹ́ ṣe kíni gángan àjọ máa ṣe tàtàtàtà fúnra wa. òdùrò rere kéré wo ni gbogbo àlọ́ tó ní ọmọ kékeré tó ṣe rere bá ọmọ kékeré mi súnmọ́ tó bá ṣe rere báyìí irú rere wo nìyẹn ìjọba mi ṣàlàyé mi. ìṣòro ọ̀kan tó ní tí báyìí pé mi fẹ́ràn nǹkan tó ki ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ jọ̀bọ̀jọ̀bọ̀ etí kíní kàtà burúkú ìwà sálọ báyìí tó lọ ọ̀nà owó kí lè ṣàlàyé o. olórí burúkú ni ẹni kó máa gbà sí èmi tẹ fẹ́ mo ṣe wà yìí gbogbo amágàjì àdúgbò wa wọ́n ti dààmú mi dààmú lóhùn. ní kíni. àwọn bá àdúgbò dààmú mi ní ọjọ́. ní kíni. èmi sí ẹ ọlọ́mọdé tó bá kó ọ̀gá. kó dáadáa sọ́hun èló ni wọ́n ń ná ní post office ẹ kó dalẹ̀ kò bí òdodo là ń sọ fún ọ tó ń yan mú yìí jẹ́ ká máa jọ máa manage ara wa jẹ́ kéré ò pé. irọ́ omi ò lè gbà kó mi lọ bùtíkì sẹ́yìn mi ò lè tẹ́lẹ̀ lọ bùtíkì èmi bí oṣù báyìí mi ò lè tẹ́lẹ̀ lọ bùtíkì mi ò wẹ̀ lọ́wọ́ mi ò lọ. ó lè ra sọ fún mi sẹ́ẹ̀ ìwọ. bàbá àlùyàn dààmú wọ kí náà rí lára ara tí wọ́n dààmú rẹ̀ yẹ́bà yìí pé fẹ́ fọ́jú ìran lè gbé kíni òun ra nù ṣá máa gbó wá tó bá gbọ́n táwọn wí fún ẹ. má gbó wá. irọ́ omi ò lọ lọ́ọ̀tì o premier food ni mo lò premier food ni mo lò ó ní báwo mi ṣe jáde ṣeré lọ báwo àwọn ní ọwọ́ mo ṣe ń dán ó gbádùn rẹ̀ ọjà yẹn. ìṣòro rèé o àgbo àgbo àgbo. kí n má gbó wá ní ọmọ pé kàn mí ọmọ kọkọ tó wí. Yọba dúró nídòwọ́ tẹ̀mí lẹ́gbẹ̀ẹ́ wọ̀ lọ́tẹ̀. Mọ̀ ti gbé kọ́ọ̀lì àbí mọ̀dàgún báyìí ta ní àgbà mi lẹ̀ lọ́wọ́ kówó pé alájọba. Àjọyún dáyún mèémù ṣènáwó àdúró nídòwọ́ mú mi ṣẹ̀sí. Èyí àbí ta ni mèé àpè báyìí torí Ọlọ́run. Ìnáwó ló kọ̀sẹ̀ kan yé ti ẹ̀kọ́ sẹ̀kan ọjọ́ mẹ́fà péré bo ni mèé àṣà sí torí Ọlọ́run kówó pé iyọ́ mú mi ṣe yìí mèémù ọ̀sẹ̀ mẹ́tàlá rẹ̀ yọ̀ọ̀bà kówó mi fún mi. Ogun yẹn jà lẹ́rìn èmi àti ẹ kọjá ogun Biafra mọ̀dàánù àbí ta ni Adetifa. ẹ bá ti máa gbogbo ẹ máa wálé ẹ pẹ̀lẹ́ ẹ gbà ẹ dà. sọ ìyá wèrè. ẹni pé. ta ló ń bẹ sọ̀rọ̀ àgbo. mò ń bẹ sọ̀rọ̀ pé owó tí mo kó sí ọ lọ́wọ́ kan bá ń kówó òun sọ fún mi pé ọ̀rọ̀ àgbo. sórí kí ni national item èmi náà lè kà o kí ni yẹn le jù ó lé mi ò lè kà tó bá jẹ́ kó ní àgbo bí wàá ti rí owó mo wà ó. wọ́n bí so gbádùn ṣá. ẹni pé. mò ń bẹ sọ̀rọ̀ owó òun bẹ sọ̀rọ̀ national item owó tí mo kó sí ọ lọ́dọ̀ owó tó gbà lọ́wọ́ mi bá ń kówó. àbúrò òun lè jẹ́ bábíkì o tó ti yé yín sórí mọ́mọ́ yìí ìsókè ó ti tó wọ́n jẹ́ pọ̀nmọ́ o wọ́n jẹ́ pọ̀nmọ́ ń jayé níbi èèmọ̀ gbádùn lábẹ́ẹ̀gì àánú yìí. wo bí owó tí mo kó sí ọ lọ́dọ̀ owó tí mo dá sí ọ lọ́wọ́ owó olówó àwọn tó lówó tí ń béèrè owó wọn bá ń kówó owó olówó tí mo kó sí etí ẹ̀dín ni ṣé o gbẹ́rù ṣá. mo dáràn. wọ́n gbọ́ràn ní sí. mo dáràn o aládùúgbò ẹ̀gbà mi o ní kíni. mi ò rí nàmọ́ o ẹ dúró o. wo bí. mo dáràn o. wo bí. tẹ́bí bá mi o mo rí nàmọ́ o. o ní rí nàmọ́. owó tí mo kó fún ọ tí mo kó fún gbà mo ní ká máa gbára wa tó ọgbà ká gbára wa owó bá ń kówó àwọn tó lówó tí ń béèrè owó wọn. olórí kùkù ni o. ní bàbá rẹ. olórí kùkù ni o. làwọn tó ń bí o. lọ́gbọ́n nínú àgbo ìlú ọlọ́dún méjì lọ́gbọ́n mi kọ́. ọgbọ́n. nígbà tó kún bàbá rẹ̀ lùwárí tí mo fi kú fún mi. ìbúta bá sọ lọ́mọ bá mi kọ̀ bá wọn káàkiri fẹ́ ń wá lára rẹ bá mú owó. owó. àpò lè ní ọ ẹlẹ́dàá yẹn mi tó ní pos ìtọ́ tó ṣe fún mi ní bí ọ lè ní pos ẹ̀rọ àdúgbò ẹ̀gbá kí ló fẹ́ ṣe. bá mú owó. ó fẹ́ mi gbà. bá mú owó. máa kí bí o lè ọ lẹ́rọ àdúgbò ẹ̀gbá ni ó ti dé o. yé sọjà wò. máa kí bí o lè lórí olórí kùkù. bá mú owó. ó fẹ́ bí mo ṣe ṣe sí kí ló lówó. owó tí mo kó fún ọkọ owó tí bàbá rẹ owó tí mo kó fún ọkọ.
Ogun tí ò jẹ́ ewé ẹ̀ ló kù kan ṣùgbọ́n kò kù kan torí tó bá kù kan ni àwa ò ti fi pọ̀ èmi ni àtàkùrẹ́ ẹkùn tí ń jẹ̀ kan lọ́wọ́ tí ń béèrè mi ẹkùn ní mi torí mo sọ fún ọjọ́ òní oníbígun bá jẹbọ àjẹgbé ni oníbákàlà bá jòkú àjẹgbé ni èèyàn kan gbọ́dọ̀ fara láyé ọ̀rọ̀ àlàyé a gbọ́dọ̀ fi bí òkú ẹ̀jẹ̀ àrùdàsígbé ògùn tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọwọ́ àwa ibi tí àtàn ti gbajúmọ̀ tó bá wá dórí àtàn tó gbajúmọ̀ dáadáa tó kún dáadáa èyí ọwọ́ àfẹsẹ̀ fẹlẹ̀ báyìí bí adìẹ ọwọ́ àgbẹ̀ ilẹ̀ kótópó tó bá ti gbẹ́ ihò ń kótópó ògùn yìí sọ síbẹ̀ gbogbo ń tọ́ ọba wá fẹ́ sọ sí pé lágbájá o làkàṣègbè o gbogbo owó tí ń bẹ láàrin èmi àti yín ẹ má rántí mọ́ ní gbọ́ lóye ìmọ̀ tó bẹ̀ fún. Àtàkùrú tó yẹ kó n bá gbọ́ yé dáadáa oní tí wọ́n ti dé àtàtọ́ gbajúmọ̀ tó kún dáadáa kí n fẹsẹ̀ halẹ̀ bí adìẹ kí n wá gbẹ́lẹ̀ kí n má tù kí n sọ síbẹ̀ lóye. ọ̀gbọ́dọ̀ fojú kan tí bẹ́ẹ̀ náà ti fojú yìí wọ́n kàn sọ síbẹ̀ tó gbogbo tó bá fẹ́ sí. Àtàkùrú tó kò ní bẹ́ẹ̀ fi ṣiṣẹ́ ọmọ gbádùn mi. yóò ṣiṣẹ́ ni mo fojú kéré mi bó ti wà yìí tó bá ṣiṣẹ́ ìtàn tí agbára rẹ bá ká mọ́tò ọ̀rà fún mi. Àtàkùrú mo rí ọ̀nà. ni mo sọ bẹ́ẹ̀ fọ́ ló bí mo ti ní kó lóhùn gangan ni tó gbọ́. kí wàhálà ò máa kóra mi sí báyìí. àbákùmọ̀ lélẹ́yìí ọlọ́run wá fi mí mọ̀nà akọ́ mi máa ṣe kó yọ mí náà àjàgà wàhálà yìí.